Punch ní kókó àkọ́kọ́ tọwọ́ mi yìí ló ti jáde wá o. Ẹgbẹ́ àkọọ̀dù ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò lọ́wọ́ nínú pípawọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú alátakò yòókù láti fa ọmọ oyè kan kalẹ̀ tí wọ́n jọ tàpórógan pẹ̀lú ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn yìí wà. Peter Obi ló ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Goodluck Jonathan, lórí ọ̀rọ̀ wo kí ni àbájáde ìròyìn ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Lórí ọ̀rọ̀ Peter Obi tó mú lọ́wọ́ òun o, Peter Obi ó sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí mo bá Goodluck Ebele Jonathan sọ lórí bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe gba agbára ọ̀tun tí gbogbo kùdìẹ̀kudiẹ tó ń bá orílẹ̀-èdè yìí fínra tí ó fi di ohun àfìsẹ́yìn tí eégún fi sọ lájọ sọ papọ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Daily Post náà ló post eléyìí níbi tí Sowore tó máa ti ń sọ̀kọ̀rọ̀ padà sí Ferry Darkman wípé èmi eléyìí mi lè máa bá ọ sọ̀kọ̀rọ̀ síra ká máa tahùn síra rẹ ni mo kọjá. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Ọmọ inú ọ̀ka ní í ṣe kú pọ̀ká, ọmọ inú èrè ní í ṣe kú pèrè, kọ́lọ́run má jẹ́ kí ọmọ tá a bí kó ṣe kó pa wá o. Ọ̀rọ̀ yìí ni ó ṣẹ mọ́ arákùnrin kan lára o pẹ̀lú bó ṣe ṣe ikú pa bàbá rẹ̀. Nígbẹ̀yìngbẹ́yìn ilé ẹjọ́ wọ́n dájọ́ wípé kí wọ́n ó so arákùnrin ọ̀hún rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Sẹ́nẹ́tọ̀ Ìrètí Kìngibẹ̀ ló mà ti kọjú ọ̀rọ̀ sí bí wọ́n ṣe pa àwọn àgùnbánirọ̀ látọwọ́ àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Ẹ lọ fọkàn balẹ̀ ẹ̀yin ará àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò ìdìbò tí yóò wáyé èyí tí wọ́n ti pìyàmọ́ sí ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2026 tí a wà yìí, ọ̀fọ́n kankan kò ní fi ìrònú gbá, bẹ́ẹ̀ ni pínkì kan ò ní gbìn o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi ọ̀rọ̀ ìdánilójú náà síta fún gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Àwọn ọmọọṣẹ́ ológun ni wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n gbálégbàtà ní ìpínlẹ̀ Kwara lójúnà láti mú àwọn afurasí báńdíìtì. Ìròyìn sọ wípé ìṣe ni wọ́n gba àwọn nǹkan ogun lọ́wọ́ wọn, àwọn nǹkan ìjà lóríṣiríṣi. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá o. Òun ló sì ṣàfihàn bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bó ṣe ní ọwọ́ Amsat tó fawọ́ rẹ̀ sókè wípé ẹni náà ó pèrègèdè ó fi gbọ̀rọ̀ jẹ́ka, múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe pẹ̀lú. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Pọ́ǹṣì ló pọ́ǹṣì ìròyìn yìí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ń dá ìyan gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú. Wọ́n sì ń sọ fún wọn wípé ẹ wò ó, ṣáájú ètò ìdìbò sípò sáwọn ìjọba àbílẹ̀ gbogbo eléyìí tí wọ́n ti pìyàmọ́ fún ọjọ́ 29 oṣù kejìlá ọdún tí a wà yìí, wọ́n ní ètò ààbò tó fẹsẹ̀ nílẹ̀ yóò wà ní gbogbo àwọn ibùdó ìdìbò. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni eléyìí fẹjú kẹ̀kẹ́ sí o. Ẹnìkan tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP, Arápájà, òun náà ó ti nawọ́ sókè wípé òun náà fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Insight Ọ̀yọ́ ló kọ jáde. Nínú ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn yìí níbi tí àwọn olùgbé agbègbè kan ní agbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn agbègbè kan tí wọ́n pè ní Èrúwà ni wọ́n ní wọ́n mà fohùn lédè tí wọ́n sì pariwo tantantan lórí ìkọlù tí wọ́n ń ṣe sí àwọn àgbẹ̀ wọn nínú oko wọn. Ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà síta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ọmọ wẹrẹ ni wọ́n jí gbé o ní Kogi àti Kaduna. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Vanguard ló fa eléyìí níbi tí ìròyìn ti sọ wípé gbajúgbajà òṣèré orí ìtàgé ni Solomoni Àkíyèsí wọn ni ó mà jẹ́ Ọlọ́run pé lẹ́yìn ìlera ara rẹ̀ eléyìí tó mẹ́ẹ̀ díẹ̀. Ìwé ìròyìn Vanguard ló fà á síta. Àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé tí gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. Ojúmọ́ tún ti mọ́ lónìí, olówó gbówó, oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú, alágàdá ogun gbé agàdá ogun. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé kò sógun kò sọ́tẹ̀,
bí orin eléré ohun gbogbo ń lọ ní wẹ̀lẹ̀mù kọ́lọ́run aláwòrábí kó jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kó ṣẹ́gun gbogbo àwọn làásìgbò àwọn agbésùmọ̀mí àwọn adìhámọ́ra tí wọ́n mì orílẹ̀-èdè nàìjíríà lògbòlògbò kọ́lọ́run jẹ́ kí orílẹ̀-èdè yìí kó borí wọn o. à ń kí yín o láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa lónìí òní tí í ṣe ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 òní ọjọ́ ìṣẹ́gun ká ṣẹ́gun ọ̀tá ká sì máa lékè ní gbogbo ọ̀nà wa gbogbo. à ń kí yín o láti ìkànnì wa níbí ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò náà la wà alẹ́ tẹpátẹpá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan à ń dún sínú afẹ́fẹ́ à ń kùnyìn gbàǹgbà sínú ẹ̀rọ agbágbé à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa. ìròyìn àjẹmọ́ná ló tún gbòde gẹ́gẹ́ bí ìṣe wa lójoojúmọ́ nítorí wípé ikán kì í tijú à ń mọ́lé bẹ́ẹ̀ ni ìran irun wọn kì í tijú à ń yẹ̀nà alápàǹdẹ̀dẹ̀ wọn kì í tijú à ń mọ ògiri ní ìta gbangba ká máa tàkòtò kínní ọ̀hún lókù ká sì máa rán ká máa ta kẹ́lẹ́ mọ́ ọ̀kan ọ̀jọ̀kan àwọn ibi tí ìlú dé dúró ká má ṣe tìlẹ́sọ̀ọ́ abẹ́rẹ́kiri adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ̀yin ará ilé ẹ̀ka rẹ̀ kò jùmọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì CP 89.1 FM tá a fi kalẹ̀ sílùú òkè oníjọba àbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ ọ̀yọ́ akíwá o òní ọjọ́ ìṣẹ́gun àṣẹ́gun gbogbo tí ń jẹ́ ti ọlọ́run a sì tún ròyìn wípé kẹgbẹ́ ìpolówó yín wá síkànnì CP 89.1 FM kábàáyín bẹnu ajélù gbogbo àwọn ọjà tó ṣe bẹ́ẹ̀ tó ṣe tíkọ́tíkọ́ ńlẹ̀ kò tí ì dé kàn ní wa ní o tó bá dé ọ̀dọ̀ wa ọlọ́run gan mọ̀ wípé wàràwàrà báyìí ni gbogbo ọjà òun yóò sì mọ́ ta akíwa káàbọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ìtura olúwa ọmọ adẹ́nìjì náà lórúkọ tèmi ẹ kú ojúmọ́ ẹ̀yin ará lé. tó káwọnú ìròyìn ọ̀hún náà ló kù tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe é nínú ìwé ìròyìn punch ní ìròyìn yìí ni ó ti jáde wá àwọn ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n ti jiyàn wípé àwọn ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alátakò yòókù o láti pèsè ọmọ oyè kan ṣoṣo tí wọ́n jọ kẹsẹ̀ kan nǹkan náà bọ́ ṣòkòtò pẹ̀lú ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu níbi ètò ìdìbò gbogbo tí yóò wáyé lọ́dún 2027 àwọn aládarí ẹgbẹ́ òṣèlú accord party ni wọ́n ti ta kété sí àwọn ìròyìn òfegè kan èyí tí ó fẹ́ kí bọ́ọ̀bọ̀ wọ́n lọ́wọ́ láti sọ̀rọ̀ jáde wípé àwọn náà wà lára àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n pàmò pọ̀ láti pèsè ọmọ oyè kan ṣoṣo tí yóò gbé àsíá kan lọ́wọ́ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀hún tí wọ́n sì dìbò fún láti jẹ́ kó wọlé sí ipò ààrẹ lọ́dún 2027 àwọn ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ọ̀hún ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé irọ́ ni o àwa ò sí lára wọn ẹ wo bí ẹ̀yin ènìyàn ìlú àtàkété pátápátá bí ìgbà tí àbàtà tó ta kété bí ẹni pé kò bá odò tán o nínú ọ̀rọ̀ tí akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ọ̀hún tó fi síta Joseph Omorugbe òun ló gbé ọ̀rọ̀ ọ̀hún síta gbogbo ayé tó sì jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kò sí òtítọ́ olókan nínú rẹ̀ o ìlú Àbújá ló ti sọ̀rọ̀ náà jáde ní àná ọjọ́ ajé ó ṣàlàyé tẹ̀ ẹ̀ bá gbàgbé wípé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n kóra wọn jọpọ̀ ní ìlú Ìbàdàn tí wọ́n fi ṣe àpérò láti jẹ́ kí wọ́n pàmọ̀pọ̀ fohùn ṣọ̀kan ṣe ẹ̀yọ́ sójú kan kó lè hó koṣokoṣo kí wọ́n fi ìgbànú kan sọ̀já láti pèsè ọmọ oyè kan ṣoṣo láti inú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ní orílẹ̀-èdè yìí tí wọ́n ó jọ tàpóró gan pẹ̀lú ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò gbogbo tọdún 2027 tí wọ́n ó fi yí àga ààrẹ mọ́ Tinubu nídìí nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù tó ń sọ̀rọ̀ ní tiẹ̀ wọ́n ní ẹ wo bí àwa ò sí lára wọn àwa dá dúró gédégbé gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ìwé ìròyìn punch ló punch ẹ̀ ẹ lọ́mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti fi ń dá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ lójú wípé ètò ààbò tó kété járe wọn ni yóò máa wáyé ní àwọn àsìkò tí ìbò abẹ́lé yóò máa ṣẹlẹ̀ ní oṣù kejìlá ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún tí a wà yìí ìjọba iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ní àná ọjọ́ ajé Monday ni wọ́n ti fi ń dá gbogbo àwọn ọmọ olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ lójú wípé ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ yóò wà ṣáájú ètò ìdìbò eléyìí tí wọ́n ti pínyà mọ́ sí àwọn ìjọba àbílẹ̀
fún ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2026 tí a wà yìí. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Abímbọ́lá Olúgbénga òun ló sọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tó ń tẹ́wọ́ gba àwọn àjọ elétò ìdìbò ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe àbẹ̀wò sí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Níbẹ̀ ni Olúgbénga tó ti tẹ̀ wájú tó sì ń sọ̀rọ̀ wípé ẹ wò ó àwọn àjọ yìí ni àwọn ti gbáradì o láti tọ́jú ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wọn ní ṣáájú lásìkò ìbò àti lẹ́yìn ìbò náà. wọ́n ní àwọn fi ń dá alága náà lójú wípé àwọn fi ọwọ́ sọ̀yà wọ́n sì fi ń dá lójú wípé gbágbágbá làwọn dúró pẹ̀lú ìdá 100 láti gbárùkù ti àwọn àjọ tí ó ń mójútó ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lè jẹ́ kí ètò ìdìbò sí ipò àwọn ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ wàyé. wọ́n ní kó já sáyọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. wọ́n ní àwọn tí ń ṣe eléyìí àwọn ò sì ní dáwọ́ dúró láti máa ṣe o láti lè rí i dájú wípé òtítọ́ hàn gbégede láwọn ètò ìdìbò gbogbo eléyìí tí yóò wáyé ní ọdún yìí. wọ́n ní ṣe rí ètò ìdìbò ọdún yìí kò ní yàtọ̀ o sẹ́lẹ̀yìí tá a ti ń ṣe bọ̀ á ṣe o á sì fọwọ́sowọ́pọ̀ dáradára á sì ṣe dáadáa débi pé àwọn èèyàn gan rí wípé gbégede òun la máa ṣe. ó ní mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe wá o gẹ́gẹ́ bí Olúgbénga ṣe ń sọ. láìpẹ́ ní alága àjọ àwọn tó ń mójútó ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ Hafiz Adéníyì ló ti ń sọ̀rọ̀ wípé àbẹ̀wò táwọn fẹ́ ṣe sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní láti bá wọn sọ̀rọ̀ lórí ìgbáradì wọn àti lójúnà láti lè jẹ́ kí ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kó jẹ́ ti alálàáfíà kó sì jẹ́ eléyìí tó jẹ́ òtítọ́. nígbà tí wọ́n tẹ̀ wájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn fi ètò ààbò eléyìí tó mẹ́sẹ̀ dúró ní àwọn máa gbé kalẹ̀ láwọn àsìkò ètò ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti àyè. wọ́n wá fi dá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú. wọ́n ní ẹ má mi kàn bẹ́ẹ̀ sì ní kẹ́ má fòyà. wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ló ti ń sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó dá yín lójú wípé àwọn wà lẹ́yìn yín gbagbagba. wọ́n ní àwọn òṣìṣẹ́ àwọn bíi iṣẹ́ tí ètò ààbò yín tó sì jẹ́ wípé ó ti fẹsẹ̀ rinlẹ̀ o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń sọ̀rọ̀ wípé ṣáájú ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n ti pe amọ̀ fún ọjọ́ 29 oṣù kejìlá ọdún tí a wà yìí. wọ́n ní ètò ààbò yóò fẹsẹ̀ rinlẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ gbogbo tí ètò ìdìbò yóò ti wáyé. ẹ̀yin fíṣì rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ọmọ tá a bá bí kọ́lọ́run Elédùmarè kó má jẹ́ kó ṣe kó pa wá o. kí òwe àti àṣàyàn ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ wípé ọmọ inú ọká ní ṣe kú pọká ọmọ inú èrè ní ṣe kú pèrè kọ́lọ́run má jẹ́ kó ṣẹ mọ́ gbogbo bímọbímọ lára o. ọmọ kan rèé tó ṣe ikú pa bàbá rẹ̀ nígbẹ̀yìngbẹ́yìn ilé ẹjọ́ wọ́n fi ìdájọ́ léde o wípé kí wọ́n sọ ọmọ náà rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú bí ilé ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí ìlú Akwa bó ṣe rán arákùnrin kan Ifeanyi Enizuba tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣe ikú pa bàbá rẹ̀ bàbá tó bí i lọ́mọ nínú ọ̀rọ̀ ìgbẹ́jọ́ ọ̀hún èyí tí wọ́n gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ lánàá òde yìí láti ẹnu adájọ́ Chukwuwinde Oka. òun ni ó fi ìdájọ́ náà léde tó sì ń ṣàlàyé wípé kò sí àní-àní bẹ́ẹ̀ ni kò sí ròyìnròyìn mọ́ o pẹ̀lú ẹ̀rí lọ́tún pẹ̀lú ẹ̀rí lósì ìwọ arákùnrin Ifeanyi Enizuba ó ti taṣì àgẹ̀rẹ̀ àti wípé ó ti jáyò pa bàbá tó bí ọlọ́mọ òun ni ó ṣe kú pa. báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o. wọ́n sọ wípé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ifeanyi Enizuba yìí òun ni wọ́n jọ ní aáwọ̀ òun àti bàbá rẹ̀ tí wọ́n sì jọ ń tahùn síra wọn o. ìṣẹ̀lẹ̀ títahùn àti níní fàákájà àti bàbá tó bí lọ́mọ yìí òun ló wáyé ní ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2019 ní abúlé kan tí wọ́n pe orúkọ abúlé ọ̀hún ní Nondu ní ìlú Akwa ní ìpínlẹ̀ Anambra. nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọmọ yìí pẹ̀lú bàbá rẹ̀ ni wọ́n jọ ń tàpórógan síra wọn tí wọ́n sì jọ ní fàákájà. nígbà tí ọ̀rọ̀ náà tí yóò dé ibì kan wọ́n ní ọmọ yìí ó bá ti bàbá rẹ̀ ó ti bàbá bá fi orí sọ ògiri ó ní kò bẹ̀sù gbà ó bá ti ilẹ̀kùn mọ́ bàbá nínú ilé tó sì sá lọ. àwọn ará àdúgbò lẹ́yìn ọjọ́ bíi mélòó kan
ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ òórùn tí kò dára ni wọ́n fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ìgbà tí wọ́n ó ṣílẹ̀kùn wọ́n rí wípé ẹlẹ́kọ̀ ọ̀run ti polówó àti wípé bàbá náà ó ti ja wàhálẹ̀ ó sì ti ta tẹ́rù nípa o ni wọ́n bá fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Láti ìgbà ọ̀hún ni ìgbẹ́jọ́ ti ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún láti ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2019. Ní báyìí lánàá òde yìí ìgbẹ́jọ́ wáyé pátápátá láti ẹnu adájọ́ Chukwudi Oka. Ó gbé ìgbẹ́jọ́ kalẹ̀ wípé pẹ̀lú nǹkan tí ọmọkùnrin yìí tó ṣe fún bàbá rẹ̀ kò yẹ lẹ́ni tí gbé àárín àwọn ènìyàn mọ́ àti wípé kò yẹ lẹ́ni tí gbé ayé mọ́ kí wọ́n sọ̀rọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí akẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga LAUTECH kan ẹni tó jẹ́ pé ó gba first class ni ó gbé jáde tó sì ń sọ̀rọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé NEMFund ìyún ètò ẹ̀yáwó tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ ó ní ǹjẹ́ ẹ mọ̀ wípé mẹ́sáyà ló mà jẹ́ lifesaver ní gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ẹnìkan tó gba first class tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ Ládòkè Akíntọ́lá University of Technology Augustine Ayọ̀rìndé ni wọ́n ní ó ti ṣàpèjúwe owó eléyìí tí wọ́n máa ń yá àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n pè ní NEMFund gẹ́gẹ́ bí lifesaver. Gẹ́gẹ́ bí ó ṣe ń sọ̀rọ̀ tó sì tẹ̀wájú ó ní ǹjẹ́ mọ̀ wípé owó yìí ló ràn òun lọ́wọ́ láti tẹ̀wájú nínú ẹ̀kọ́ òun tóun sì pérégedé. Ayọ̀rìndé ẹni tí ó gbé first class jáde tí wọ́n tún ní òun ní ẹni tí ó gba ipò kejì láàrin gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ẹ̀ka Department of Electronics and Electrical Engineering. Wọ́n ní gẹ́gẹ́ bí ìrírí rẹ̀ tó fi sójú òpó ayélujára ẹ̀sẹ̀ níbẹ̀ ni ọ̀rọ̀ ọ̀hún tí gbogbo àwọn èèyàn sì ń dá sí lọ́tùn lósì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú owó yíyá tí ìjọba gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n nígbà tọ́mọ yìí ó máa sọ̀rọ̀ ó ní ẹ wò ó ṣe rí NEMFund owó tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti máa yá yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé owó yìí ló máa ṣe mí láǹfààní. Ó ní owó yìí ló jẹ́ n lè gbájúmọ́ ẹ̀kọ́ mi dáadáa owó yìí ló ràn mí lọ́wọ́ nípa ìrìn àjò ẹ̀kọ́ mi. Wọ́n ní oríṣiríṣi lọmọ náà bá ń sọ lórí ọ̀rọ̀ owó ọ̀hún wípé owó tí òun mà ti àǹfààní tówó yìí ṣe fóun ó mà ràn òun lọ́wọ́ kúrò nínú wípé ibo ní ti rówó iléèwé ó ràn òun lọ́wọ́ láti gbájúmọ́ ẹ̀kọ́ òun kóun bá lè ṣàṣeyọrí. Wọ́n ní ọmọ yìí ló bá tẹ̀wájú tó sì ń sọ oríṣiríṣi. Ayọ̀rìndé ló ń sọ̀rọ̀ wípé ṣé rí owó ìyá tí wọ́n gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ yìí ó ní owó mà dáa gan ni. Ó ní ẹ wò yóò balẹ̀ lásìkò tó bá yẹ tí ó sì wọlé sí àpò iléèwé ìwọ ti kúrò lára àwọn tó jẹ gbèsè owó nù. Ó ní ẹ wò owó yìí ló ràn òun lọ́wọ́ o láti lè jẹ́ kí ọpọlọ òun túbọ̀ jí pẹ́pẹ́ sí tí òun sì gbé 4.61 CGPA jáde o. Ó ní ẹ wò eléyìí jẹ́ kí òun tayọ láàrin àwọn ẹlẹgbẹ́ òun. Nígbà tí ẹnìkan náà torúkọ rẹ̀ ń jẹ́ Daniel Barukul Abigail tóun náà tún sọ̀rọ̀ nípa ètò ẹ̀yáwó ọ̀hún. Ó ní ẹ wò lóòótọ́ NEMFund yìí lifesaver gidi ni o. Ó ní ó ti ràn òun lọ́wọ́ pẹ̀lú iléèwé òun gẹ́gẹ́ bí ó ṣe sọ. Bẹ́ẹ̀ ni Ayọ̀rìndé tún fèsì sọ̀rọ̀ rẹ̀ ó ní lóòótọ́ ni lifesaver ní owó ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n ní owó tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ fún wọn wípé kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa yá kí wọ́n máa fi ṣe nǹkan. Wọ́n ní owó ọ̀hún ṣiṣẹ́ o. Nígbà náà ni ẹnìkan tí Ṣọládépò Caleb Olúgbénga tóun náà tún máa sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé òun náà overall best graduate engineering student ní nílé ẹ̀kọ́ LAUTECH. Wọ́n ní òun gbé 4.89 CGPA lòun máa gbé jáde. Wọ́n ní òun náà bá tún tẹnu bọ̀rọ̀ wípé owó yìí ẹ wò owó yìí ràn mí lọ́wọ́ o. Ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n pe Ọládépò ọ̀hún náà. Wọ́n ní òun náà bá sọ̀rọ̀ ní owó yìí ó máa ràn mí lọ́wọ́ ó ṣiṣẹ́ takuntakun fún mi tí gbogbo wọn tí wọ́n sì ń sọ dáadáa nípa owó tí wọ́n pè ní NEMFund ìyún owó tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ fún
fún àwọn akẹ́kọ̀ọ́ láti máa yá lójúnà láti ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ètò ẹ̀kọ́ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga LAUTECH ìyún Ládòkè Akíntọ́lá University of Technology ni wọ́n máa ń sọ̀rọ̀ lórí owó ìyá tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ tí wọ́n sì ń dúpẹ́ wípé owó yìí ló jẹ́ a lè gbájúmọ́ ẹ̀kọ́ wa. ẹ̀yin fèsì rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. bí ọmọ ẹni bá dára káwí kì í ṣe bíi ká fi ṣaya àti wípé bí ìbí ò bá tẹ̀ bí ò bá wọ́ ẹni abálábà ó tó bàbá ṣe fún ni. ọ̀rọ̀ yìí ló jáde láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó fi ní ọwọ́ Hamsat sókè wípé ọmọ ni jọ̀ọ́ kì í ṣe tá a bá rí mọ́kọ́. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde. gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lánàá òde yìí ló ti kéde ó kéde igbákejì rẹ̀ ìyẹn Ọbáfẹ́mi Hamsat gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Babájídé Sanwó-Olú ló sọ̀rọ̀ yìí jáde ní iwájú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó sì ní Ọbáfẹ́mi Hamsat tẹ̀ ń wò yìí ọmọ ni àti wípé ẹni ire ni pẹ̀lú ó ní ìtẹríba ó ní ìbọ̀wọ̀ fún àgbà bẹ́ẹ̀ ni kì í gbé ojú agan sí ẹni tó bálábà torí wípé bí ìbí ò bá tẹ̀ bí ò bá wọ́ ẹni abálábà ó tó bàbá ṣe fún ni. ó ní ọ̀rọ̀ yìí gan àti gbólóhùn yìí ló ṣẹ̀wò mọ́ Ọbáfẹ́mi Hamsat ló ṣẹ̀wò mọ́ lára. fún ìdí èyí mo fi ọwọ́ rẹ̀ sọ̀yà mo sì ní ọwọ́ rẹ̀ sókè fún yín gbogbo ẹ̀yin alẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú àti ẹ̀yin tẹ́ jẹ́ májò bàjẹ́ ní ìpínlẹ̀ Èkó láti dìbò fún arákùnrin náà nítorí wípé ó tó gbangba sùn lọ́gìnìtì ó pèrègede ó fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe pẹ̀lú láti di ipò gómìnà mú ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Babájídé Sanwó-Olú ló bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ yìí ní mẹ́sàn-án mẹ́wàá níwájú gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn aládarí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Babájídé Sanwó-Olú ó ní ọwọ́ arákùnrin ọ̀hún sókè báyìí ó ní ti ìdùnnú ti ayọ̀ ni a fi rí igbákejì gómìnà fún ìpínlẹ̀ Èkó. ó ní ó ti tó ọdún 7 sẹ́yìn báyìí tí mo ti mọ arákùnrin náà tá a sì ti jọ ń ṣiṣẹ́ papọ̀. ó ní ó ní ìbọ̀wọ̀ fún ó wà lábẹ́ ìdarí bẹ́ẹ̀ ni kì í gbójú agan sí àwọn tó bá bálábà àti wípé ó jẹ́ ẹni tí múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe bẹ́ẹ̀ ni ó tó gbangba sùn lọ́gìnìtì. ó sọ wípé awọ rẹ̀ kájúlù ṣe mọ̀ wípé tí awọ bá kájúlù yíyà ní òya. fún ìdí èyí mo ní ọwọ́ arákùnrin náà sókè láti di ipò gómìnà mú kí gbogbo rẹ̀ kó sì máa lọ. nígbà tí ọ̀rọ̀ ọ̀hún tún parí níwájú àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC Babájídé Sanwó-Olú ó tún pe ìpàdé àwọn oníròyìn tó sì tún sọ ọ̀rọ̀ yìí fún wọn wípé arákùnrin tó jẹ́ igbákejì mi yìí tá a bá rí mọ́kọ́ ọmọ níjọ́ àti wípé ó tó gbangba sùn lọ́gìnìtì gbogbo àwọn nǹkan tí àwọn ará ìlú ń fẹ́ òun ló ṣodo sí ọwọ́ arákùnrin náà èèyàn Ọbáfẹ́mi Hamsat. ó sọ wípé ó ti pèsè ara rẹ̀ kalẹ̀ ó sì ti múra tán ó ti tàádì láti gbé àkàbà àti láti gbé ìgbésẹ̀ lórí ipò gómìnà kó lè wọlé. fún ìdí èyí mo nawọ́ rẹ̀ sókè nítorí pé ó tó gbangba sùn lọ́gìnìtì. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde wọ́n kọ ó gùn bí ìwé ìpẹ̀jọ́ ẹ lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà à ń padà bọ̀ wá gbogbo etí tó ń gbọ́ wa ìkó kalẹ̀. kéré o kéré o kéré o èyí ni láti sọ fún gbogbo ọmọ bíbí olùgbé onílé àti àlejò ní ìlú Tápà ní Ìbàràpá North Local Government wípé iléeṣẹ́ Khalifa Herbal Therapy yóò kalẹ̀ sí ìlú Tápà bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ọjọ́ 17 oṣù kẹrin. lágbára ọlọ́run ọba mi ní ìlú Tápà láwà látọjọ́ Monday lọ o ní ilé ẹlẹ́gùn ní ọ̀dọ̀ Àfáà Fatai tí wọ́n jẹ́ rátìbí mọ́sálásí Kóńgò nílùú Tápà. kékulé gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kúrò fóòbẹ̀
wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday láago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday to Friday òun náà ní iléeṣẹ́ Khalifa yóò fi kalẹ̀ sí ìlú Tápà. Gbogbo ohun yòówù tó lè mọ ṣèwọ, àìsàn tó lè mọ yọ lẹ́nu lágọ̀ọ́ ara rẹ pátápátá òun náà ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún o. Bóyá ara yúnyún ni, bóyá ikọ́ ni, bóyá ó lè dàbí wípé ìwọ ò rórun sùn, ó sì lè jẹ́ wípé ní tiẹ̀ àrùn ìfúnpá gíga ni, kódà kó jẹ́ ọgbẹ́ inú tàbí kó jẹ́ ìtọ̀ ṣúgà, èyí yòówù tí ìbá jẹ́ gbogbo ẹ̀ ni Ọlọ́run lo iléeṣẹ́ Khalifa fún. Bó o bá ń gbọ́ mi, ìwọ náà mọ́ tara ṣàṣàbọ̀ wá sí ilé ẹlẹ́gùn lọ́dọ̀ àáfàá Fatai láti bí mọ́sálásí Kóńgò ní ìlú Tápà látago 9 àárọ̀ tí ó fi di aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Monday 27th April òun náà ni ètò ọ̀sẹ̀ ìlera yìí yóò bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Khalifa sí wípé òdú ni wọ́n èé ṣàìmọ̀ fólóko nípa ká fi egbòogi ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa ṣe ìwòsàn àti ọ̀nà àlàáfíà fún gbogbo àwọn ènìyàn eléyìí tó dàbí ẹni pé ó ní àdójúkọ kan tàbí òmíràn nípa ìlera wọn. Má fi gbígbọ́ ṣaláìgbọ́, má ṣe dágunlá. Bí ìwọ náà bá ti rí i pé àpẹẹrẹ tó yàtọ̀ tó ń wọnú àgọ́ ara rẹ yàtọ̀ sí tàná ó ti ń ṣẹlẹ̀, àìdúró wò ó, máa bọ̀ wá sílé ẹlẹ́gùn lọ́dọ̀ àáfàá Fatai láti bí mọ́sálásí Kóńgò nílùú Tápà aago 9 sí aago 5 ìrọ̀lẹ́ ó ní ètò yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Ẹ̀yin tiwa láyé tẹ̀, ẹ̀yin tiwa ní Ìgàngàn, Ìdèrè, Igbóọrà, gbogbo Ìbàràpá méjèèje pátápátá tó fi dé ẹlẹ́kọ̀ọ̀kan, Ọ̀fẹ́ Ẹ̀gùn, Àsùnnára, Ìdìyàn, ẹ máa bọ̀ wá o sí ìlú Tápà fún ètò ọ̀sẹ̀ ìlera eléyìí tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Àlàáfíà wa ò ní di fíafíà mọ́ wa lọ́wọ́ o. Ẹ má gbàgbé o, Monday 27th òun náà ni eléyìí ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìlera alálùbáríkà. Ẹ máa bọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Bídìí rẹ bá yọ mágé o, máa gbé bọ̀ wá, Ọlọ́run bá mi yóò sì bá wa gbọ́. Nọ́mbà iléeṣẹ́ Khalifa 08069234633. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 09069234633. ẹ pè wá, Ọlọ́run bá mi yóò sì gbọ́ tiyín náà bó ti ń gbọ́ ti àwọn yòókù. ọ̀sẹ̀ ìlera nílùú Tápà Monday 27th April 2026 ló bẹ̀rẹ̀ ní ìlú Tápà. A máa retí yín o, ẹ ṣeun. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí lórúkọ gbogbo ìgbìmọ̀ yẹ̀yẹ́ tó gẹ́ PDP ti ìjọba ìbílẹ̀ Kájọlà ni a fi ń kéde pé ìpàdé wa yóò wáyé ní òní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé agogo 5 ìrọ̀lẹ́ níbi tí ìpàdé náà ti máa ń wáyé. Gbogbo ọmọ ẹgbẹ́ yẹ̀yẹ́ tó gẹ́ PDP pátá la pè níjọba ìbílẹ̀ Kájọlà kí ẹ má sì ṣe aláìwá. Ẹgbẹ́ ò ní dàrú o, ọmọ ẹgbẹ́ kankan kò sì ní yọ sọnù. Gbogbo ọmọ ẹgbẹ́ PDP yẹ̀yẹ́ tó gẹ́ ní ìjọba ìbílẹ̀ Kájọlà ni à ń pè síbi ìpàdé wa eléyìí tí a ti pìyàmọ́ fún òní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé agogo 5 ìrọ̀lẹ́ níbi tí a ti máa ń ṣe. Ẹ jẹ́ a jọ pàdé ká jọ sọ̀rọ̀ lórí ìdàgbàsókè ẹgbẹ́ PDP yẹ̀yẹ́ tó gẹ́ ò ní bàjẹ́ o. Olùkéde gbogbo ìgbìmọ̀ yẹ̀yẹ́ tó gẹ́ PDP ló sọ wípé ká jọ péjú bó bá ti di aago 5 níbi tí a ti máa ń ṣèpàdé wa. Ẹgbẹ́ PDP kò ní bàjẹ́. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. À ń rọ̀ yín wípé kẹ́yìn náà gbé ìpolówó yín wá sí kọ́ni CP 89.1 FM kábàáyín bẹnu àjẹ́lù. Gbogbo àwọn ọjà tó ṣe bẹ́ẹ̀ tí ò lọ́hùn kò tí ì dé ìkànnì wa ni o. Bí mo ṣe sọ fún wa lánàá, mo ní slọ́ọ̀tì ice block water ẹyọ kan péré ni mo fẹ́ fún ẹni tó pè mí lálẹ́ àná tẹ́lẹ́yìn ó ṣòwò. Èmi ò rí owó yín o, màá sì ta fíyàn mí. Ẹ dákun, ẹni tó bá nídìí ẹyọ kan péré
ni mo ní slot ẹyọ kan tó kún ẹni tó bá nífẹ̀ẹ́ tó fẹ́ ra blọ́ọ̀kù ẹyọ kan ẹ wá fún àwọn bàbá ọdẹ lówó níta 1000 péré ni tó bá ti ju 1000 lọ ẹ lè rí ẹyọ kan péré òun ni ẹ lè rí ẹ ṣeun. Nínú ìwé ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi nínú ìwé ìròyìn The Nation níbẹ̀ ni ìròyìn ọ̀hún ti ń sọ wípé àwọn olùgbé ìlú Èrúwà ni wọ́n ti fi gbé ta o lórí ìkọlù tí wọ́n ṣe sí àwọn àgbẹ̀ nínú oko wọn. Àwọn olùgbé Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní wọ́n ti fohùn lédè lórí ohun tí wọ́n pè ní ìkọlù tí wọ́n ń ṣe sí àwọn àgbẹ̀ ní àwọn ìlú kéréje tí wọ́n sì ń rọ ìjọba àti àwọn ẹlẹ́ṣọ́ aláàbò láti dá sí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó ti di gbọmọgbọmọ káàkiri àwọn ìlú tó rọ̀gbà yí agbègbè náà ká. Wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ lórí ìkọlù tí wọ́n lọ ń ṣe sí àwọn oko eléyìí tó sì fà á tí ẹ̀rù fi ń ba ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ láti lọ sínú oko. Wọ́n ní eléyìí tó tiẹ̀ wá fa ọ̀rọ̀ ọ̀hún síta òun ni ti ọkùnrin ẹni 50 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnléyè Lateef Kọ́lá ẹni tí wọ́n sọ wípé wọ́n ṣe ìkọlù sí nínú oko rẹ̀ ní ọjọ́ 19 oṣù keje ọdún 2025 nígbà tó ń ṣiṣẹ́ nínú oko rẹ̀. Wọ́n ní eléyìí ó sì ti fi ọ̀pọ̀lọpọ̀ agbègbè ọ̀hún sínú hílàhílo tí ẹ̀rù ń ba àwọn àgbẹ̀ láti lè lọ sí oko wọn. Wọ́n ní lára àwọn agbègbè eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ni àti rí Alápẹ́ village, Òwòdé, Ọlọ́pọ̀tọ́ village. Wọ́n ní agbègbè Èrúwà náà níbẹ̀ ni àwọn olùgbé wọ́n ní wọ́n lè lọ sínú oko mọ́ o tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó ní àwọn èèyàn ti bàjẹ́ fún wọn, dúkìá wọn ti bàjẹ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ní ẹ̀rù ń bà báyìí láti padà sínú oko wọn látàrí ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ nílẹ̀ ní ìlú náà. Wọ́n ní ìbẹ̀rùbojo sì ti wà lórí nǹkan oko wọn àti bí ètò ọrọ̀ ajé bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tí ṣe adarí fún agbègbè Aláyé village wọ́n ní nígbà tó sọ̀rọ̀ níbi tí ò ti dárúkọ rẹ̀ níbẹ̀ ni ó ti ń sọ wípé ẹ wò ó ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn oṣù díẹ̀ sẹ́yìn yìí wọ́n ní ó kọjá agbára wọn o tí wọ́n sì ń ké sí ìjọba àti àwọn iléeṣẹ́ elétò aláàbò wọ́n ní kí wọ́n bá wọn mójútó ọ̀rọ̀ eléyìí tó sì ń di gbọmọgbọmọ lórí bí àwọn àgbẹ̀ bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ nínú oko tí wọ́n sì ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n máa ń ṣe ìkọlù sí wọn láti ọwọ́ àwọn kan tí wọ́n dárúkọ síbẹ̀. Wọ́n ní ẹ wò ó wọ́n máa ti ń ṣe ìkọlù wọ́n ní kódà lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní láwọn apá abìkan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ǹjẹ́ mọ̀ pé àwọ̀ ń wáyé láàrin àwọn adáranjẹ àti àwọn àgbẹ̀ ní agbègbè náà. Wọ́n ní tó sì jẹ́ pé wọ́n fi ẹran jẹ oko. Wọ́n ní oríṣiríṣi ló mà ti wà ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà yìí ẹ wò ó tiẹ̀ tí ó ẹ o àwọn ará ìlú Èrúwà ni wọ́n máa fi ohùn lédè tí wọ́n sì ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn eléṣọ́ aláàbò wọ́n ní kí wọ́n wá bá wọn dá sí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ nílẹ̀ ní ìlú náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni wọ́n ti ń sá sẹ́yìn o ẹ̀rù ń bà wọ́n láti lè lọ sí oko torí ìkọlù tí wọ́n ṣe sí wọn ní ìlú náà. ẹ̀yin fẹ́ ṣe rẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni ìròyìn títí ọwọ́ mi yìí ló fẹjú kẹ̀kẹ́ sí ẹnìkan tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party Arápájà òun náà ti darapọ̀ mọ́ àwọn tí ó fẹ́ jókòó lórí àpèrè gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Insight Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People Democratic Party Taofeek Arápájà òun ni ó ti fi èrò rẹ̀ hàn dé báyìí o wípé òun náà nífẹ̀ẹ́ sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ kí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà gẹ́gẹ́ bó ṣe wí àtẹ̀jáde náà ló kà báyìí pé ẹ̀yin aládarí ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti gbogbo ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ rere mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláwùrábí tó fún wa ní ẹ̀mí àti àlàáfíà dé àsìkò yìí èmi ambassador Taofeek Ọládẹ̀jọ Arápájà mo dúró níwájú yín lónìí láti fi èròǹgbà mi hàn àti láti sọ fún yín wípé mo nífẹ̀ẹ́ sí ipò gómìnà lọ́dún 2027 àti láti jẹ́ kí ọwọ́ mi kó tẹ tíkẹ́ẹ̀tì kí àwọn ènìyàn ìlú kí wọ́n sì dìbò fún mi. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé
oríṣiríṣi ìrírí ni òun ti rí àti wípé òun ti sa ìmọ̀jọ káàkiri gbogbo ẹkùn àti ẹnu iṣẹ́ tí òun yàn láàyò. Fún ìdí èyí múṣemúṣe òun dá múṣẹ́múṣe láti di ipò gómìnà mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà níbí kò nílò ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wá tí ò tí ì mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí ò tí ì mọ ẹwẹ́lẹ́wẹ́, tí ò tí ì mọ òwe lówè, ṣùgbọ́n ẹni tí òye rẹ̀ tó ti kún kẹ́kẹ́kẹ́ òun ni yóò jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀síwájú. Ìròyìn ọ̀hún ó pọ̀ o, kó má dàbí ìpolówó. Ẹ lọ sínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ tó jáde kẹlọmú kẹsìrí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn yìí wà níbi tí sẹ́nẹ́tọ̀ Ìrètí Kìnjíbè tó ti kojú ọ̀rọ̀ sí pípa tí wọ́n pa àgùnbánirọ̀ kan láti ọwọ́ àwọn ọmọọṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Sẹ́nẹ́tọ̀ Ìrètí Abba Kìnjíbè, sẹ́nẹ́tọ̀ eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò olúùlú lẹwa Àbújá, ló mà ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣekúpani eléyìí tó ṣẹlẹ̀ sí àgùnbánirọ̀ kan. Orúkọ ẹni tí wọ́n ní jẹ́ Abdulsamad Jamiu, eléyìí tí wọ́n sọ wípé àwọn ọmọọṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ wọn ní ikú ọmọkùnrin ọ̀hún náà ti wá. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní àwọn ọmọọṣẹ́ ológun eléyìí tí wọ́n ṣe iṣẹ́ lálẹ́, wọ́n ní wọ́n gba ìpè kan wípé ìṣẹ̀lẹ̀ olè kan wípé wọ́n máa ń jalè ní àdúgbò kan ní olúùlú lẹwa Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní àná ọjọ́ Ajé Monday, níbẹ̀ ni Kìnjíbè sọ pé ọ̀rọ̀ ọ̀hún bani nínú jẹ́ ó sì jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú o. Ó ní pẹ̀lú ìbànújẹ́ lọ́kàn òun àti bí ọkọ̀ òun ṣe gbẹgbẹ́ ní lórí ikú Abdulsamad Jamiu. Wọ́n ní ọmọdékùnrin eléyìí tó pa àdánù ẹ̀mí rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní kíní ọ̀hún bani nínú jẹ́ o, tí ó sì jẹ́ wípé ó bani nínú jẹ́ jọjọ gan mà ní, tí ó jẹ́ wípé àṣìtàbọ̀ ni wọ́n ní ó mà bá arákùnrin ọ̀hún. Kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Ló wá ní òun ránṣẹ́ àdúrà sí àwọn òbí rẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn olólùfẹ́ olóògbé wípé kí Ọlọ́run ọba kó dákun kí ó fún wọn ní ìtùnú nínú ẹbí wọn, torí wípé ikú ọmọ náà wọ́n ní ó dunni jọjọ, tí wọ́n sì ń gbàdúrà fún gbogbo ẹ̀ka àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí Ọlọ́run ọba kó má jẹ́ kí ibi kó tún máa tẹ̀ wájú láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n wá ń sọ wípé ọ̀rọ̀ ọ̀hún ó bani nínú jẹ́ o, tí wọ́n sì ní àwọn tó yẹ kó kẹ́kọ̀ọ́ wọn báyìí oníkálukú ti kẹ́kọ̀ọ́, ó ti láǹlẹ́sìn rẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ wọn tí sẹ́nítọ̀ ọ̀hún tó sì ń sọ̀rọ̀ tìkanra pẹ̀lú ìbínú pẹ̀lú ìbànújẹ́ lọ́kàn rẹ̀ wípé kí ọkàn Abdulsamad Jamiu kó sinmi lọ́kàn Olúwa. Ó sì sọ wípé kí Ọlọ́run kó rọ àwọn òbí rẹ̀ lójú, kí ó sì má fi ikú kó má fi ṣe òwò rẹ̀ fún wọn àti gbogbo àwọn ẹbí wọn. Ẹ̀yin fẹ́ ṣe rẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàlàyé wípé Peter Obi àti Goodluck Ebele Jonathan ni wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe o. Peter Obi ó ṣàlàyé wípé ìdí àti ìtumọ̀ tí àwọn fi ṣe ìpàdé ọ̀hún bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe dúró bó ṣe tó àti bó ṣe yẹ. Ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé Peter Obi àti ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí ìyẹn Goodluck Ebele Jonathan àwọn ni wọ́n ṣe ìpàdé kan papọ̀ lánàá òde yìí ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí gẹ́gẹ́ bó ṣe wí, Peter Obi nígbà tó bẹ̀rẹ̀ sí ní bá àwọn oníwé ìròyìn sọ̀rọ̀ ó ṣàlàyé fún wọn wípé ìdí àti ìtumọ̀ tí àwọn fi ṣe ìpàdé ọ̀hún òun ni bí orílẹ̀-èdè yìí bí ó ṣe wà ní ipa rere, tí ètò ààbò tí ó fẹsẹ̀ rinlẹ̀, tí ohun gbogbo tí ó dúró déédéé, tí oúnjẹ tí ó pọ̀lọ́pọ̀ kú ọ̀yọ̀kú, tí ebi ọ̀pàgà fọ́ mẹ́kẹ́ tí yóò sì di ohun àfìsẹ́yìn tí egun fi sọ ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní ìpínlẹ̀ Anambra òun ló kó gbogbo àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ẹ̀yà Ìgbò, ó kó wọn sòdí lọ bá Goodluck Ebele Jonathan ní ilé rẹ̀ èyí tó wà ní Maitama ní ìlú Àbújá. Ìpàdé ọ̀hún ni àwọn oníwèé ìròyìn ni wọ́n wo aago fún wọn, wọ́n lóyún ó tó bíi wákàtí méjì gbáko tí wọ́n fi ṣe ìpàdé ọ̀hún o. Nígbà tí Peter Obi jáde tí àwọn oníwèé ìròyìn àti àwọn oníròyìn lóríṣiríṣi tí wọ́n ti dúró dè wọ́n ní iwájú ìta ni wọ́n bá ní kí lẹ sọ nínú ilé. Peter Obi ní ẹ̀yin ènìyàn mi, nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ á mójú tó ni. Bí orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ yìí kò tẹ́ wa lọ́rùn
àti wípé kò dùn mọ́ wa nínú tó ṣe bí àìsàsọ lọ́rùn pàràkà ó tó wọn àpérò fún ọmọ eriwo bí orílẹ̀-èdè nàìjíríà bí ó ṣe dúró déédéé òun la máa pérò nínú yàrá tá a tilẹ̀kùn mọ́rí ṣe àti àwọn èèkàn lápá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí àti ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Ebele Jonathan làwọn jọ ṣe ìpàdé ọ̀hún papọ̀ láti jẹ́ kí ohun gbogbo kó dúró déédéé kí àwọn lè sọ orílẹ̀-èdè nàìjíríà bí à ń sọ igbá oko ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà kí ọlọ́run ọba kó gbà wá o kí ó sì ṣàánú gbogbo abiyamọ ayé lọ́kọláya kan rèé nípínlẹ̀ Èkó tí wọ́n ní wọ́n na ọmọ tí wọ́n ṣẹ́ ọmọ tí wọ́n jáwò wọ́n ní wọ́n na ọmọ náà títí dé ojú ikú ni o tí ọmọ náà sì fi jẹ́ ọlọ́run pé ọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ní orúkọ ẹnìkan tí ń jẹ́ Paul Onyama àti Adeline Ogbonna ẹni tí jẹ́ pé wọ́n na ọmọ ọdún 10 títí tí ẹ̀mí fi bọ́ lára ọmọ náà ní agbègbè Ìgàndò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn ọ̀hún wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú ọjọ́ Sunday lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn tí wọ́n ti máa ń ṣọmọ náà bí ọṣẹ ṣe ń ṣojú gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ wọ́n ní àwọn lọ́kọláya yìí ni ó jẹ́ wípé wọ́n sọ wípé ọmọ tí ó wà lọ́dọ̀ wọn yìí ni wọ́n máa ń nà nínàkúnà wọ́n máa ń ṣe bí ọṣẹ ṣe ń ṣojú bálabàlá ni wọ́n máa ń ṣe ọmọ náà wọ́n ní wọn a tún máa ran ní àwọn iṣẹ́ tí ò nítumọ̀ pẹ̀lú ọjọ́ orí ọmọ náà orúkọ ọmọ ọ̀hún tí wọ́n ní oúnjẹ Faith ni wọ́n sọ wípé láti bí ọ̀sẹ̀ méjì lọ́mọ náà ti ń ṣe àárẹ̀ wọ́n ní síbẹ̀síbẹ̀ náà wọn ò dáwọ́ nínà ọmọ náà dúró olùgbé agbègbè náà orúkọ ẹni tí jẹ́ Adékúnlé Taofik nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ẹ wò ó ọjọ́ Sunday ní kíní ọ̀hún padà yìí bọ́ mọ́ wọn lọ́wọ́ o ṣe rí ọkọ láya tẹ̀ ń wò yìí wọ́n á máa na ọmọ yìí bíi kúkú bíi yíyè ní títí tí ọmọ náà tó fi jẹ́ ọlọ́run pé ọmọ ọdún 10 yìí ni wọ́n ní ṣíṣe ọmọ náà bí wọ́n ṣe máa ṣe ọmọ náà bí ọṣẹ ṣe ń ṣojú ni kó tó di pé lẹ́kùrú padà èkúrú padà gbogbo nǹkan padà yíwọ́ fún ọmọ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o nígbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọmọ yìí tó ti ń ṣàìsàn láti bí ọ̀sẹ̀ méjì wọ́n ní kàkà tí wọ́n fi tọ́jú ọmọ yìí níṣẹ́ ni wọ́n bá tún kọ́ lílù bò ó tó sì jẹ́ pé ọmọ òun ó padà jẹ́ ọlọ́run pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn tí ọ̀rọ̀ òun ṣojú wọ́n ní iṣẹ́ tó rí ọkọláyà yìí lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ìṣe ni wọ́n wá díbọ́ bíi pé nǹkan kò ṣẹlẹ̀ wọ́n sì fi ọmọ òun sínú ilé kódà ìyàwó tún jáde síta ó lọ kíchìn ó tún lọ dáná nígbà tí ìṣẹ̀lẹ̀ òun ṣẹlẹ̀ tí wọ́n sì fi òkú ọmọ náà sínú ilé wọn ní ṣùgbọ́n ọ̀rọ̀ padà bẹ́yìn yọ tí àwọn ará àdúgbò tí wọ́n sì pe ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá sí wọn ní àwọn méjèèjì ní ọwọ́ ti bàbá yìí tí wọ́n sì ń fi ọ̀rọ̀ tí wọ́n fi ń lọ́ wọn fún pọ̀ wípé kí ló fà á tí ọmọ yìí fi ṣàìsàn àti pé níbo lẹ gbé lọ nígbà tí ẹ rí pé ó ṣàìsàn kó tó di pé ọmọ náà ó jẹ́ ọlọ́run ń pè ọ̀rọ̀ pọ̀ nínú ìròyìn ọ̀hún ò kí ọlọ́run ọba kó ṣàánú wa kó má jẹ́ kí gbogbo abiyamọ ayé kí wọ́n fojú sunkún wọn mọ́ ohun tí ó sì ṣe òbí náà tí ó fi máa sọ wípé tóbi òfin nílé dúró tọ́jú ọmọ rẹ̀ kí ọlọ́run ọba kó má má jẹ́ ó ṣẹlẹ̀ sí gbogbo abiyamọ ayé o ìwé ìròyìn Punch ló pọ̀ṣẹ̀ sí tẹlọmù lẹ́sẹ̀ rí ẹ̀ níbẹ̀. abala tí a dé yìí lẹ́ẹ̀fì bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti kà sí yín létí ẹ bá wa dá sí ẹ bá wa pẹ̀kẹ́ lù ú lọ́nà tó bá òfin mu àti ọ̀rọ̀ tó lọ lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ abẹ́ òrùlé ọ̀rọ̀ abẹ́ ọ̀dẹ̀dẹ̀ ó yàtọ̀ sí torí afẹ́fẹ́ gbogbo ìlú ló ń gbọ́ torí afẹ́fẹ́ láṣẹ Ìdùmarè àní ṣìṣe àní ṣìṣọ àní ṣìlẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni àní ṣe oko jájẹ o ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ láǹfààní láti pè wá sí báyìí tẹ́ fi dá sí ìròyìn tí a ti kà sí yín létí òun náà ni 070 47 7064 070 47 7064 ní ojú òpó pẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́. hello. ẹ káàárọ̀ o. ẹ mà káàárọ̀ àmà kojúmọ́ àmà kó ètò. àdúpẹ́. wá ní gbogbo làwọn orúkọ yín àti tẹ́tí ń pè o. Samuel lórúkọ mi láti Bàbọ̀dẹ. à ń gbọ́ yín sà. Samuel lórúkọ mi láti Bàbọ̀dẹ. gbogbo làwọn àbọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́ba yìí Ọlọ́run. ṣé àwọn èyí tó na ọmọ ọlọ́mọ pa yẹn ṣé ọmọ wọn ni àbí wọ́n jámọ̀ ẹ̀ sọ́dọ̀ wọn. ó yẹ kí wọ́n òfin ìjìyà tó bá tọ́jú àdéhìí tó péye kíjọba òfin jẹrú ẹni bẹ́ẹ̀ o torí kò yẹ kó máa lọ kò yẹ kí Nàìjíríà yìí kò yẹ ká máa wò lójú kó máa lọ bẹ́ẹ̀ ni o. tó kéèyàn mọ ọmọ ọdún 10 irú ìṣẹ̀wọ́n yìí bá ṣẹ̀
tó fi nà tó fi nà lánàá pa àtijọba bá yájú sọ̀rọ̀ ní iléeṣẹ́ rédíò yóò ní dàrú. àmì ọlọ́run ẹ ṣe o 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 hello ẹ kú ojúmọ́. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ kú iṣẹ́ o. ọlọ́run ló ń ṣiṣẹ́ orúkọ yín. láti ilé tí mo tà láti ọ̀tàmọ̀kùn. láti ìlú olè pé. ọ̀tàmọ̀kùn. ọ̀tàmọ̀kùn. bẹ́ẹ̀ni. ìpínlẹ̀ wo ni ọ̀tàmọ̀kùn. ọ̀yọ́ ṣe náà ni. ògbóni local government Àjáàwá. Àjáàwá à ń gbọ́ yín sà. tẹ́lẹ̀ náà fẹ́ dájú ni ètò lu ọmọ pa ọmọ tí wọ́n kú wò. èmi ń rọ àwọn òbí ká máa mọ orú àwọn táwọn fún lọ́mọ ọmọ tí pa wọ́n bá yìí ká ní ká bí ká má ti jágbára wa lọ ọlọ́run ní jẹ́ ọ̀bàjẹ́. àmì o ẹ ṣe o 070 47 7064 070 47 7064 ní ojú òpó hello ẹ kú ojúmọ́. hello akójúmọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ àdúpẹ́ o. ìtura olúwa ọmọdé níbí ẹsẹ̀ káàárọ̀. àlejò lówó láti lu èrèlé. à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ tí èmi fẹ́ dá sí ni ọ̀rọ̀ Peter Obi àti Arápájà tí wọ́n sọ ní wọ́n ṣèpàdé lórí ètò ààbò yìí náà ló jẹ́ kókó jù lórí nǹkan sì tún sọ̀rọ̀ sí lórí ebi ọ̀págbà fọwọ́ mẹ́kẹ́ ebi ń pààyàn lórílẹ̀‐èdè dáwà lọ́wọ́ yìí o kódà ebi ń pààyàn gidi o torí ẹni ọba sọ tiẹ̀ jáde láàmú pé bí ń pa o àìmọye ẹni tí bí ń pa tí ò láǹfààní láti lè sọ tiẹ̀ jáde kí ààrẹ wọn dákun nítọ́jú mọ́ ètò ààbò àti ìrónilágbára tó péye gidi tẹ́bi ìlú tí ó sì lè dínkù díẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní kí ààrẹ wọn dákun bá a mójútó kí wọ́n sì bá a mójútó ọ̀rọ̀ elépo dé torí nítorí dá wàhálà alẹ́ ní dúró ọlọ́run káàrẹ̀ wọn dákun kọ́ bá a ṣe kọ́ rọrùn Nàìjíríà ò ní bàjẹ́ ò má tàdá. ẹ ṣe o 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. hello. hello. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. abẹ́rẹ́ tí ìjọba olúwa ti yún. àdúpẹ́ o. ní kí ìròyìn kan lágbára ọlọ́run. àmín ọlọ́run. ọ̀yá tí wọ́n já ọmọ fún àwọn obìnrin àwọn ni wọ́n ti ní yẹn fẹ́ o. orúkọ yín o. orúkọ mi ni ẹnjìníà láti Ìsàlẹ̀ Alúgbọ́ lókè o. ẹnjìníà kí ni àbẹ́ ẹnjìníà ni. ẹnjìníà Rafiu láti Ìsàlẹ̀ Alúgbọ́ lókè o. àwọn obìnrin tó já ẹni ọmọ sọ́dọ̀ wọn àwọn ni kẹyẹkẹ o. ẹ dákun nítorí ọlọ́run gbogbo ọmọ tí a bá bínú ọ̀bá tágbára bá ka náà ni ẹja bí ọlọ́run ní já ṣèṣe o. àmín o. agbára ọlọ́run àwọn ọmọ wa ó jẹ yẹn wọ́n lálùbáríkà o. àwọn tí wọ́n dá ọmọ sí lọ́dọ̀ ni àwọn ní ṣe èèyàn gidi rárá nú ayé ìyẹn lè ṣe rẹ̀ káwọn àwọn ìjọba wa ohun tó yẹ kí wọ́n mójútó nìyí. wọ́n yẹ kí wọ́n bá mójútó dáadáa. bẹ́ẹ̀ ni wọ́n filẹ̀ láìpẹ́ yìí ni wọ́n pé kìnnìkẹ́ ọlọ́run dáàbò kó ṣàánú wa o. ẹ ṣé o ẹnjìníà ẹ ṣé o ẹ ṣé o láti Ìsàlẹ̀ Alúbọ́ a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí àkókò wa ká bomilà díẹ̀ ní kékeré ẹ má yí kúrò lọ́dọ̀ wa o à ń padà bọ̀ wá gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ lórí afẹ́fẹ́ ojú kan ló wà ojú kan òun náà sì ni CPFM tá a fi ìdí kalẹ̀ sí ìlú òkè o ẹ kú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o CPFM sàlẹ̀ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o CPFM sàlẹ̀ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tó màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ CPFM sálà wá gbà Ajéwọlé sọ fún ọ CPFM sálà wá gbà tẹ́ bá fẹ́ polówó CPFM sálà wá gbà tẹ́ bá fẹ́ polówó ọjà CPFM ní ẹ bá sì jẹ kápá ààbò wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o CPFM sàlẹ̀ tó táyé gbọ́. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o CPFM sàlẹ̀ tó táyé gbọ́.
ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tọ́ba jẹ́ kí kàbùkì tó Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà tẹ́ bá fẹ́ polówó ọjà ní pẹ́pẹ́ ẹ bá sì jẹ́ ká pa àbò wọn. ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin alára wa tó ń gbọ́ wa káàkiri ibi yòówù tí afẹ́fẹ́ ìkànnì alàlújá tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ yìí abala tá a dé yìí ní iléeṣẹ́ alálùbáríkà kan ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti fọn rere nǹkan tí wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn àti ọ̀kan ọ̀jọ̀kan àǹfààní tí àwọn ará ìlú tí wọ́n lè jẹ nípa iléeṣẹ́ yìí torí wípé nǹkan tá a bá fi sábẹ́ aṣọ tá a fi sábẹ́ òrùlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìlú ò ní mọ̀ ọ̀rọ̀ ọ̀hún ó sì tún dàbí wípé bónígòòlù tí ò bá polongo ara rẹ̀ onípàǹdà yóò máa pera rẹ̀ ní nǹkan ṣe bónígòòlù ni ò jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ yìí wípé òun ní góòlù lọ́wọ́ onípàǹdà òun sì ń laago káàkiri ìlú wípé ẹ máa bọ̀ wá o ẹ máa bọ̀ wá o onígòòlù ò sì bọ́ta ní iléeṣẹ́ Rawlac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a dé yìí ni wọ́n fi ń fọn rere nǹkan tó ń jáde àti ọ̀kan ọ̀jọ̀kan àǹfààní tí àwọn ará ìlú tí wọ́n ó jẹ nílé iṣẹ́ wọn. Alhaji Àbọ̀lọ́rẹ́ wọn ti wà nínú yàrá agbára pẹ̀lú wa láàárọ̀ yìí láti sọ púpọ̀ lọ́rọ̀ nípa ọ̀kan ọ̀jọ̀kan nǹkan tó ń jáde ní ilé iṣẹ́ wọn torí wípé ẹnu òǹtafà láti gbọ́ mọ́tá ẹnu aríta òun náà ní fi ẹnu ara rẹ̀ ní fi sọ wípé òun ṣe báyìí àwárí rẹ̀ ní tiwa ire náà ni ó sì jẹ́ tiwa. Alhaji ẹ kí àwọn aráalé. ẹ máa káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. adúpẹ́. akú dídé òye o akú ọ̀rọ̀ ajé nu akú kò lè dá ti gbogbo wa ń bá kiri àṣírí wo ní tú tọmọtọmọ. àṣẹ o. orúkọ mi ni Alhaji Àbọ̀lọ́rẹ́ tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Rawlac tólú iléeṣẹ́ wa wà ní ìlú Ṣẹ́yìn ní ojú bàbá ní ìyànà Òkè Ayọ̀. bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ní ìlú Òkè Òwò lẹ́gbẹ̀ẹ́ gáràjì Ṣẹ́yìn ilé bàbá wa Akíntọ́lá ọlọ́pàá. bákan náà ẹ̀ka iléeṣẹ́ wa wà nílùú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Àrẹ bíi church akékaka. bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ nílùú Gàyà ní orílẹ̀-èdè Republic of Niger. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo títí ń gbọ́ mi ẹ̀ṣẹ̀ àtọkùn. tó ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ wọn o láti ẹnu Alhaji Àbọ̀lọ́rẹ́ láti iléeṣẹ́ Rawlac Ventures ẹ kú kalẹ̀ ètò ọ̀hún kí ni wọ́n ní fún wa kí ni wọ́n ní fún àwọn aráalé ẹ ó gbọ́ ẹ já lọ sí ìlú Ìṣẹ́yìn à ń padà bọ̀ wá ẹ kú kalẹ̀. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ máa ra mọ́ sweet vita kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet vita ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet vita ní kò béèrè ọ́sà tí kẹjẹgbẹ sweet vita ní kò béèrè àlèṣègbọ̀nsẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Rawlac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi kó ókè 09027209106382237 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet vita Rawlac Ventures ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 09027249106
tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ ni kò béèrè fún Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe Ralac Fashion ló ṣe. tó bó ṣe jẹ́ náà lẹ gbọ́ ohun ẹ̀yin ènìyàn wa iléeṣẹ́ Ralac Ventures ló ṣe àgbéjáde ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi tí ọmọ olórin yìí tó kà lẹ́sẹẹsẹ fún wa bá a bá sì ti rí Alhaji Abolore lórí àjímọ́ná báyìí ó ní iṣẹ́ kan pàtàkì àti àǹfààní kan pàtàkì àti nǹkan kan tó ṣe pàtàkì tí wọ́n fẹ́ kí àwọn aráalé ó jẹ Alhaji àtúnrí yín láàárọ̀ yìí ẹ ṣàlàyé nǹkan tẹ́ ẹ bá wá. a kí gbogbo àwọn yẹn wa tí ó ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé. àdúpẹ́ ẹ súnmọ́ gbohùngbohùn dáadáa. a súnmọ́ gbogbo àwọn yẹn wa tó ń wá sí iléeṣẹ́ wa tó ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé. iná ò ní tán owó yín o. àmín. àìsàn ò ní fi ara yín ṣe bùgbé. àmín. ó kéré nínú àìsàn ó tóbi nínú àìsàn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí. àmín. ẹni tábúrò wà kàn tí ó kàn lọ má jẹ́ ó kàn wọ́n lọ́hùn. àmín Ọlọ́run. torí àgbàdua ni tó o bá ti ń ṣàdúrà fara rẹ ṣe é fẹ́ni tó bá rọgbà ka ẹ̀ nítorí ó ṣeé ṣe tí wọ́n bá ń ṣàdúrà tọ́lọ́run bá yọ̀ wọ́ ó lè yọ ẹni tí yóò kàn yẹn tẹ́ àìrójú àráyè tí ó fi bá yẹn àìrójú àráyè kò ní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọn. àmín Ọlọ́run. ó sì ń kẹ́kẹ́ tá a ní fún àwọn èèyàn wa kẹ́yìn náà tí mo lè ṣe Ralac kó tó dènà ìgbà yẹn gbádùn àwọn èèyàn wa ló jẹ wá lógún ẹja mójútó àlàáfíà ara wa ọ̀gá oore téèyàn fi wá oore òun làlàáfíà àlàáfíà yìí jẹ́ kókónú gbogbo ohun téèyàn ó jẹ láyé mo fẹ́ ṣòwò kan àlàáfíà ni mo fẹ́ dupò kan àlàáfíà tí ò bá sálàáfíà ẹni tí ò lálàáfíà tó wà ní dùbúlẹ̀ ìsàn tó kùn gbólóhùn kan náà ní ọlọ́run ṣáàjì gbádùn ọlọ́run gbogbo ẹni wá wà nípò bẹ́ẹ̀ ọlọ́run ò bá a fún ọ lálàáfíà o nínú omi ara ló wà ní nínú ẹ̀jẹ̀ ara ló wà ní inú bọ́ọ̀gà ara ló wà ní ọlọ́run bá a fún ọ lálàáfíà àwa táwọn wá mánéjì tiwa náà káàkiri kò sí ẹni ọlọ́run fi lẹ́ẹ̀ ọlọ́run ò má jẹ́ kọ́ mánéjì tí ó fi kúrò ń bẹ́ ọlọ́run ò bá a fẹ́ni kọ̀ọ̀kan wa lálàáfíà kò sí nǹkan kan gẹ́gẹ́ bá a ṣe ń kéde fún àwọn èèyàn wa ohun tá a tún ní fáwọn èèyàn lẹ́nìí bá a ṣe ṣàdéhùn pé gbogbo èèyàn mẹ́wàá tó bá kọ́kọ́ délé iṣẹ́ wa láàárọ̀ yìí yóò gba sweet bitter kan lọ́fẹ̀ẹ́. lónìí yìí náà pẹ̀lú ògo ọlọ́run àwọn èèyàn wà lánàá. wọ́n wà lánàá wọ́n dẹ̀ gbà á aláìní atọ́kùn ṣe rí kinní kan tí kọ́kọ́ máa ń dùn mọ́ mi mo wà níbì kan nírọ̀lẹ́ àná ẹnìkan wá pè mí láti làlátẹ̀ ó wá ra pódọ́ọ̀tì wa kan ni wọ́n á dúpẹ́ ń bẹ̀rẹ̀ sí ṣàdúrà mo ní ọlọ́run ẹ̀ sá máa dúpẹ́ fún ṣe rí gbólóhùn yẹn kọ́kọ́ máa ń dùn mí inú tára mi máa ń yá. ì máa ròyìn sókè. bẹ́ẹ̀ ni torí pé kí ni ó ní kùsẹ́ ní máa mórí iṣẹ́ yá ṣé mo kí n gbà tí èèyàn lo oògùn iléeṣẹ́ wa tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oògùn olólò ìtúlẹ̀kùn lẹ́yìn ẹ̀ ló tún wá ń béèrè oògùn wọn pé òun ti wá lọ́dọ̀ àwọn alágbàtà wa wà láìtàláì wọ́n. ó tilẹ̀kùn lẹ́yìn mọ́júmọ́ òun ti wá lọ́dọ̀ àwọn alágbàtà wa. ó fi wáyà kọ́ wáyà ni. bẹ́ẹ̀ ni ó fi wáyà kọ́ wáyà kí iná wa ṣẹ́ wáyà. so ó wá ní òun tún ní oògùn kan tó ń fẹ́ kí n bóun kó sí ọ̀dọ̀ àwọn alágbàtà wa ṣe é rí pé lára ìdùnnú kan lélẹ́yìí gbogbo ẹ̀yin náà tó kùn díẹ̀ káàtó fún kò sáìsàn kan àbárùn kan tí ò lóògùn kọ́nà má jẹ́ èèyàn orí ìbínú ọlọ́run ìbínú ọlọ́run nìkan ni olóògùn nítorí ẹni ọlọ́run bá ń bínú sí tí gbogbo ayé yìí bá ń wárí fún ọlọ́run má bínú sí wa má bínú sáyà wa má bínú sọ́kọ wa má bínú sọ́mọ wa má bínú sẹ́ni tọ́lọ́run bínú sí táwa náà fi lọ kò bínú ọlọ́run látara rẹ̀ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń rí ìpèníjà kan nínú àgọ́ ara yálà oríkèéríkèé ara tó ń roni ọwọ́ tó ń kú ẹsẹ̀ tó ń kú pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara títa àtajù tí ò ní kókó nígbà mi ọmọ níka ẹlòmíì yóò kele tí ò ní rí iṣẹ́ èyí tẹ́yìn bá ti ń rí àbí kéèyàn tiẹ̀ wá dìde tẹ́lómi bá jókòó báyìí ẹ máa rò kéǹkan ṣe ni ẹ jẹ́ kó dìde yóò máa kẹsẹ̀ bọ́sẹ̀ ni ẹlòmíì tiẹ̀ lè máa lọ láàrin tí bá ń lọ báyìí àwọn oníṣẹ́ máa kẹ́ bàbá bàtà yín mà ti jábọ̀ ìyá bàtà yín ti jábọ̀ ẹlòmíì tí ò ní mọ̀ ẹlòmíì bàtà tó di ẹsẹ̀ kọ̀ọ̀kan ló fẹ́ tó mẹ́fà tó ti ní ilé tó yẹ pé ibi kó máa lọ ọmọ ẹsẹ̀ kan ti sọnù fún di ìwùgbọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ti nípèníjà ro eléyìí ẹ sì gbìyànjú ẹ wá iléeṣẹ́ Ralac ẹ ti mọ̀ wá kó tó dè ní gbé àwọn iyẹ̀ṣẹ́ wo iléeṣẹ́ wa o àwọn ewo gíláàsì iléeṣẹ́ wa o àwọn tẹ̀yẹ̀rìn iléeṣẹ́ wa o
àwọn ewu mi ń léṣẹ́ wa ṣùgbọ́n gba ayé gbádùn ẹ̀yìn wa. àkùkọ adìẹ ń kọ́ àkùkọ adìẹ funfun. àkùsíhun tó jọ àwọn ewu léṣẹ́ wa àti epo kò sí tó jọ ṣùgbọ́n kí ni mo fẹ́ yẹ̀nẹ̀nẹ́ fáwọn èèyàn láàárọ̀ yìí gbogbo ohun tí ń bí wàhálà tó fi jẹ́ pé èyí tí ń ṣèwọ́ tó ń gbọ́ mi lé tó ń wò pé ọ̀fà ni ó kàn mí náà ó kàn wọ́n náà ẹjẹ yẹ̀nẹ̀nẹ́ àtọkùn. wọ́n ní àwọn bàbá wa máa ń pa ìwé kan ilẹ̀ Yorùbá wọ́n ní ọ̀lẹ̀ òdùn bí ewé ẹ̀ ewé mọ́ínmọ́ín tí wọ́n fi ń pọ́n mọ́ínmọ́ín yẹn oògùn lòun náà ẹ wò ó tí wọ́n bá ṣe mọ́ínmọ́ín tá a bá kọ́kọ́ gbé mọ́ínmọ́ín kalẹ̀ ká tó fọwọ́ kan ojú mọ́ínmọ́ín ṣe mọ̀ pé gbogbo ara rẹ̀ lákọ̀ọ́kọ́ ti jẹ gbogbo ìta ti jẹ náà oògùn gbogbo ohun tí ń dá wàhálà lẹ́nu àgọ́ ara. ewé mọ́ínmọ́ín sì ti toró sí ọ̀lẹ̀ lára. ó sì ti toró sí ọ̀lẹ̀ lára. èyí ó máa ha jẹ tó yẹ pé yóò dùn bí gan èyí wọ́n fọ̀rá pọ́n adùn oní bẹ́ẹ̀ ó yọ bóró ni kò sádùn kankan bẹ́ẹ̀ fún díẹ̀ yìí gbogbo ohun tí ń jẹ́ pèníjà tó fi dàbí ẹni pé gbogbo wa ń pé ẹsẹ̀ yìí lè ní ẹ̀yìn yìí lè ní ẹlòmíì tí ojú ọmọ gbọ́ndọ̀ àti nǹkan kan ó ti wà lórí ìpèníjà yìí tọ́nà bá ní kẹ́mi rẹ̀ ó gùn ọlọ́run má jà fìnira gbélé ayé gbogbo ẹni ó wà nípò ọbẹ̀ ọlọ́run ọbọ̀ ọlọ́jẹ̀ má jà rí ìnira ọlọ́run má jà ní ìrìn àtàrà tọmọ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin yẹn mi tí ẹ̀ ń gbọ́ mi èyíkéyìí máṣíìnì ti wà fún yín yálà oríkèéríkèé ara tó ń ro tó ń kú tó ń ṣe yẹn bí pátápátá ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa àbí wo tó tiẹ̀ wá jẹ́ pé àtọ̀sí ọlọ́jọ́ tó ti pẹ́ ni àtọ̀sí elérò ń bẹ àtọ̀sí alájà ń bẹ àtọ̀sí ọlọ́yún ń bẹ àtọ̀sí oníkẹ̀pá ń bẹ èyíkéyìí tí o bá rí ń bẹ nínú ìpèníjà inú ara ó ń sobìnrin ó ń sọkùnrin òun ló ń soró sínú àgọ́ ara tó ń gbàrà di infertility sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tẹ́lẹ̀ mi ó máa ní lágbájá tèmi àti ẹ̀ ti ṣe òun ló ti ṣe pé ó ti sọ pé òun rí náà ní oyún sí ń wálẹ̀ lára mi gbogbo ogun kọ́ làá ṣe máa ń fún ogun jà àwọn ìpèníjà kọ̀ọ̀kan ń bẹ nínú àgọ́ ara tá à ń fojú tẹ́ńbẹ́lẹ́ wò tó sì jẹ́ pé òun náà ló padà di wàhálà nínú àgọ́ ara wa yálà primary infertility ni wọ́n ní ni àbí yálà secondary infertility ni wọ́n ní ni gbogbo ẹni ó ti wà nípò bẹ́ẹ̀ oyún àníbí ọmọ àbí kọ́lọ́run bá a ṣe fún àbí wọ́n ti wá ń rí àpẹẹrẹ tó yẹ pé ẹgbẹ́ kan orí ló bẹ̀rẹ̀ sí fẹ́ ó ti lọ ṣàyẹ̀wò wọ́n ní ìfúnpá rẹ̀ ò ga ṣùgbọ́n orí fífọ́ gbogbo ìgbà ni ẹ yọjú sí iléeṣẹ́ wa ẹ má jẹ́ ó jẹ́ pé ńgbà tí ṣòro bá dé láàmṣẹ̀ máa sáré káàkiri ẹjẹ́ a máa yẹ ẹ̀yà ara wa wò ń gbogbo ìgbà atọ́kùn lẹ́nu ìgbà tí mo jí láàárọ̀ yìí èmi gan ti gbé àgbolura tí mo ti ṣègbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ èwo lọ́pọ̀lọpọ̀ wá ń ṣe mọ́ ẹ̀sọ́ nínú ilé ká bẹ́ẹ̀ ni ẹlòmí láti ọjọ́ mẹ́rin pápá á lè máa jẹun báwo làlàáfíà ó sì dé ẹ wọnú ilé káàárọ̀ òjíire gobi tẹ́nì kọ̀ọ̀kan ti jáde ẹ̀sọ́ nínú ilé bí 40 ọdún sẹ́yìn inú ilé olè yẹn máa jí láàárọ̀ tí ò ní fàgbò tẹ́lẹ̀ nu gbogbo yìí tó yẹ pé àṣẹ ń lọ ọ̀dọ̀ àwọn àtọ̀húnrìn wáyìí ó tó di pé ìgbésẹ̀ àtọ̀húnrìn yóò tó wáyé lọ́dọ̀ àwọn bàbá wa wọ́n ti ṣe agbára wọn débi pin kó tó di pé ìgbésẹ̀ àtọ̀dọ̀ àwọn àtọ̀húnrìn wọ́n tó wáyé fún dé yìí gbẹ̀yìn mi tí ẹ̀ ń gbọ́ mi àbí ẹ̀yọ́ ṣíṣe ni wọ́n ń ṣe tẹ́yọ̀ bá pọ̀ jù òun kò bójú tẹ́yọ̀ bá pọ̀ jù ń pa nǹkan ọmọkùnrin gbogbo ẹ̀yìn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú òkè wàtàgbègbè rẹ̀ aláyíwá ní ìlú òkè ò léni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ẹ̀yin náà ti mọ̀ wá kó tó dànù ohun táwọn bá ṣe ń lé iṣẹ́ wa á sọ bàbá kan wá sọ́dọ̀ mi fẹ́ tó bí ọ̀sẹ̀ méjì sí ó gbé kiri ká mi lélẹ̀ àwọ̀ èsè ẹ padà lọ. ẹ sọ fún pé ẹ ṣe é. wọ́n gbọ́ mi tí n bá ń sọ̀rọ̀ báyìí kí àwọ̀ èsè wo eléyìí ẹ lọ èyí ṣe pé ohun tẹ́ ẹ fẹ́ fún mi ló jẹ́ bàbàrà tí n bá ní ẹmu nítorí ẹgbà kíní ìyẹn kọ́ ni kókó àní ẹ lo oògùn léṣe rálákì kọ́lọ́run ọba kó lo oògùn yẹn ní sábàbí pẹ̀lẹ́ dúpẹ́ ayọ̀ pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti wá sí iléeṣẹ́ wa tẹ́ ti gbóògùn ẹni tí ń gbọ́mọ lọ́wọ́ ọlọ́run ló ṣe o èmi kọ́ mo fún yín lọ́mọ ọlọ́run ló lò mí sábàbí àbí yálà ẹni tó ní stroke ni tó ti gbóògùn léṣẹ́ wa tọ́lọ́run ti gbàdúrà rẹ̀ sá máa dúpẹ́ fọlọ́run kó o sì máa lògùn rẹ̀ bá a ṣe ní ká lògùn Alhaji Rálákì ò lágbára kan ọlọ́run lọ́ba alágbára ọba ògóògó tó ní gbogbo agbára lọ́dọ̀ ọlọ́run ní fàìsẹ̀ ṣe wa gbogbo ẹ̀yin mi tẹ́ ń gbọ́ mi ní ọ̀fẹ́ gùn oògùn wa ti wà lọ́dọ̀ mọ́mí Saida níwájú ilé bàbá baálẹ̀ ní ọ̀fẹ́ gùn ẹ lọ síbẹ̀ oògùn wa ti wà lẹ́jẹ̀ wọn bákan náà ní ìsẹ̀mílẹ̀ ẹ lọ sọ́dọ̀ Basuka ẹ̀yin tẹ́ ń béèrè tilẹ̀kùn lẹ́yìn olómi ti wà ó wà lọ́dọ̀ Basuka ó wà lọ́dọ̀ gbogbo àwọn alágbàtà wa káàkiri àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe gbogbo títí ń gbọ́ mi ẹ dákun ìjà múra sí àlàáfíà ara wa ẹ dẹ̀ jẹ́ ká máa yẹ àìlera wa wò ẹni tí ń ṣẹ̀yọ́ àṣejù tó nọ́fà ní sórí pé ó kù díẹ̀ káàtó ẹni tẹ́gbẹ́ kan orí ń fẹ́ tí ò lè sùn dáadáa tí gbogbo ara rẹ̀ ń wá sòsò tó nọ́fà ní
tó sì jẹ́ kí ń gbà wọn padà lọ yẹ ìfúnpá rẹ̀ wọn ní ìfúnpá rẹ̀ ti lọ bí 100 àti nǹkan kí ló wá jẹ mọ́fàmìlélẹ́ tí wọ́n gùn ti ta rẹ̀ lọ́fà yàtọ̀ sí ibi tó ń rò sí ẹ dákun ẹ̀já mójútó àlàáfíà ara wa gbogbo ẹ̀yẹn mi tẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ rẹ̀ on the 30 on the 1 ẹ máa fojú níjú pẹ̀lú mi nílùú àgọ́ rẹ̀ lọ́n the 30 on the 1 bákan náà ìjọ Saturday tí ń bọ̀ yìí on the 2 àti on the 3 ẹ máa rí mi ní ìlú Ìṣẹ̀yìn àìsàn ní fi ara wa ṣe gbogbo o. àmì o tó ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí ẹ̀yin ènìyàn wa láti ẹnu Alhaji Abolore tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì ní iléeṣẹ́ Ralac Ventures ìwọ náà má wo ara rẹ níran o torí wípé tá a bá dákẹ́ tara ẹni bá ní dákẹ́ ni ọ̀rọ̀ tá a bá ṣèpariwo rẹ̀ síta ní ìfinikalẹ̀ má dákẹ́ nǹkan tí bá ń ṣe ọ́ àwọn àpẹẹrẹ tí òye rí tẹ́lẹ̀ lágọ̀ọ́ ara rẹ tí ó wà ń ṣẹ̀ṣẹ̀ ń rí báyìí ó ṣàjèjì fọ̀rọ̀ náà tó àwọn tó mọ̀ nípa rẹ̀ létí o ọ̀kan pàtàkì rèé iléeṣẹ́ Ralac Ventures wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gbà wò bọ̀ nínú kálo egbògi ìbílẹ̀ pẹ̀lú òtítọ́ inú àti ìmọ̀ ìgbàlódé aláàjì àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ lo máṣíìnì ìgbàlódé nílé iṣẹ́ yín kí ni àwọn nǹkan tí wọ́n ó ṣe àti pé kí ni àwọn nǹkan tí wọ́n ò gbọ́dọ̀ ṣe. kọ̀ọ̀kan mu bí ògì kí wọ́n tó wá sí ilé iṣẹ́ wa wọ́n dẹ̀ gba káàdì ìpèníjà oríṣiríṣi ẹlòmíín bẹ́ẹ̀ náà tó lo máṣíìnì tó yẹ pé kò lè má mu fìdígbògi kò lè má mu jápara kò lè má mu hòtẹ́ẹ̀lì àná gbogbo orí eléyìí náà ń kó bá wa nínú àgọ́ ara gbogbo àní máa ń sọ fún yín pé kìí ṣe yẹn nìkan gbogbo ohun tó o bá ti ń jẹ tára bá ti kọ̀ ẹnu lè má kọ̀ atọ́kùn aró kọ̀ ọ̀dà bí ṣúgà ṣe dùn tó ṣe dùn tó tí ẹ bá jẹ́ lájẹjù pẹ̀lú ọjọ́ orí wa yìí sára ò ní kọ̀ ẹnu lè má kọ̀ aró kọ̀ bọ́lọ̀ ń ṣe fàlùbáríkà sóyin tó yẹn náà ẹnu ò ní kọ̀ òun náà tún lòdìwọ̀n ó tún lòdìwọ̀n tó bá pọ̀ jù nínú àgọ́ ara ló kó bára gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ̀ ń gbọ́ mi tó yẹ pé ẹ̀ ń nípèníjà kankan yàtọ̀ sí pé kò tiẹ̀ tó lọ́ọ̀bì kan ìwọ náà kọ́kọ́ gbọ́ ohun tó bá ti ń jẹ tó bá ti rí pé ààrẹ ń kọ̀ ṣe gáfárà fún ẹni ó ní stroke táwọn ọmọ rẹ̀ ń tọ́jú ẹ̀ tó tún fún ọmọ lówó pé kí wọ́n lọ bẹ rajà para wa ṣe rí pé nípa rẹ̀ ṣe rí pé kò fẹ́ kí sí àwọn ọmọ yẹn ó yọ. ọ̀dà tó nítorí àkókò wa ká sí ojú òpó kalẹ̀ bóyá rí ìpè kan àbí méjì ní pápápá 070 ìbéèrè la sí ojú òpó kalẹ̀ fún ọ láti bí Alhaji Abolore ní ìbéèrè kan tàbí èkejì èyí tẹ́ ẹ bá fẹ́ tí ó lọ lórí ẹ̀rọ agbàgbé 070 tàbí nǹkan kan lẹ ti bá pàdé ní iléeṣẹ́ Ralac Ventures tó jọ yín lójú tẹ́ ń gbé òṣùbà fún ọba adániwáyé láti ara iléeṣẹ́ yìí 070 47 7064. hello abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ o. ẹ máa káàárọ̀ sà. àdúpẹ́. Alhaji mo kí yín o. ẹ káàárọ̀ bàbá. kálàáfíà lẹ wá o. dáadáa láwa bàbá. bàbá olóyìnbó ni láti gbàdúrà wáyé. yes sir. mo kí yín púpọ̀ gbogbo oògùn tí èmi ń lò àti ìdílé mi lápapọ̀ àtàwọn afẹ́nifẹ́re wa kírẹ́dìtì ní gbogbo ẹ̀ iléeṣẹ́ yìí ò ní dàrú o mo kì í púpọ̀ o. ẹ ṣeun bàbá. ẹ ṣe bàbá ẹ bá ń kí bàbá aládó láwàáyé o. ó gbọ́. ẹ ṣeun bàbá olóyìnbó ẹ ṣeun bàbá olóyìnbó kágbé òyìnbó is too much 070 ìpẹyọ kan náà ló kù báyìí tá a gbèsè tó bá tètè yára wọlé 07047 hello. ẹ ti wà ń bẹ̀ o 070 47 7064 lójú òpó 070 47 7064 lójú òpó ìpè ẹyọ kan tó kù náà rèé ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. káàárọ̀. àdúpẹ́. ìgbà bẹ́ẹ̀ àti ìtura. àdúpẹ́. ọlọ́run bá a ṣe gbogbo ẹ̀. ọlọ́run níjọ́ bàjẹ́. béèrè tí ìfẹ́ bí lọ́wọ́ aláàjì ni pé lẹ́yìn bá fẹ́ lo tìlẹ̀kùn lẹ́yìn yẹn lẹ́yìn ó lo lásán ni àbẹ́yìn ó fi nǹkan sí. tó bá yẹ pé tìlẹ̀kùn lẹ́yìn oníkóró ni omi tó lọ́wọ́rọ́ àbógi ìgbóná náà ni egbòogi ilẹ̀ wa tàwọn bàbá wa náà la papọ̀ la ṣe lọ́jọ́ tábàdé làgùnmu nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ gbóná la fi lò ṣùgbọ́n tó bá yẹ pé lómi èèyàn á mú lásán tó bá yẹ pé ọkùnrin ni á foyín sí ni tó bá yẹ pé obìnrin tara rẹ̀ gbé pẹ́pẹ́pẹ́ pẹ̀lú tó bá fẹ́ ṣe súnà àti olólùfẹ́ rẹ̀ yóò foyín sí ni ṣùgbọ́n oníkóró yóò fògì gbóná àbomi gbóná lò ní. tí ọkùnrin ò bá foyín sí
ṣé ò ní ṣiṣẹ́ tilẹ̀kùn lẹ́yìn ni yóò ṣiṣẹ́ torí ẹlòmíì ìṣòro ni ó jẹ́ fún kó máa wá oyin káàkiri. bẹ́ẹ̀ni atọ́kùn yóò lè ṣiṣẹ́ délẹ̀ lórí yóò lè túṣu désàlẹ̀ kòkò ó ti yé mi ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín báyìí. ṣé atọ́kùn gbogbo ẹni tí ẹ̀ ń wá sí iléeṣẹ́ wa iná ò ní tán wo yín o. àmín o. àìsàn ò ní fara yín ṣe bùgbé o. ọ̀gá oore téèyàn fi wá oore ọlọ́wọ́n bá a bá wa ṣe fún yín o. kò ní fi ṣe yín kò ní fi ṣe mí kò ní fi ṣe ẹnì kọ̀ọ̀kan tẹ́ ń patronize wa tẹ́ ń ra gbogbo ohun tí ń jáde níléeṣẹ́ wa àìsàn ní fara ṣe yín o. àwa nílùú òkè òwò lẹ́nì lè bàbá wa kí n tọ́ lọ ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì sẹ́yìn ló lélẹ̀ 090 27 24 91 06 090 27 24 91 06 ẹlẹ́kejì 090 63 82 23 70 090 63 82 23 70. àtàìsàn àtàrùn kò ní fi ṣe yín kò ní fi ṣe yín kò ní fi ṣe yín tó kájú fi kàn wá àṣì àtọkùn tó ẹ ṣeun wájú lọ́pàá síbẹ̀ fẹ́ mú máa lọ. àmín ẹ máa lọ gba ìpè níta a ò ní rí jù báyìí lọ lábala ìròyìn àjẹmọ́ná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a ó sì máa fi léyìí a ó máa fi ṣe lọ ṣùgbọ́n ká tó máa lọ jẹ́ ká dáwọ́ ìdùnnú pẹ̀lú Ògúnbísí James Ọ̀dẹ́wálé Rótìmí Àkànní tó ń ṣe ọjọ́ ìbí lónìí kọ́lọ́run jẹ́ kí ọmọ náà kó dàgbà àwọn òbí rẹ̀ wọ́n ti mọjọ́ ìbí rẹ̀ o wọn ò ní mọjọ́ ikú rẹ̀ o láṣẹ Ìdùmarè ó di ògo àgbáyé ó rí bá ti ṣe ó sì rọ́nà gbégbà Ògúnbísí James Ọ̀dẹ́wálé Rótìmí Àkànní happy birthday to you long life and prosperity ká mọ̀ fẹ́lẹ́ ká mọ̀ fi dágbére náà ló kù. ó dáa jẹ́ kí a máa dágbére lórí ètò àjímúná fún ti àárọ̀ tòní ẹ̀yin ará lé títí di aago 11 tí a pàdé lórí ètò SIP Entrepreneurial Forum níbi tí a ti máa ń bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi títí dìgbà náà èmi ọmọ ní kánú olówó lọ́rẹ̀ẹ́ nílò ẹ̀rù sọ pé kó ta ni lọ́rẹ̀ẹ́ ò nítorí ẹ̀ lémi ìtura olú ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin lólùfẹ́ wa wípé ó dìgbà. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi ẹjẹ́ àjọ pàdé láago 6:30 sí aago 7:00 lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ mọ̀ ń dágbére lórí ìròyìn àjẹmọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbémi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. ní báyìí àwọn àyè wọ̀nyí lẹ́yìn tí máa rí ọ̀kan ọ̀jọ̀kan àwọn egbòogi